kí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní channel wa Olóòótọ́ TV ní YouTube tá wà yìí. Àtòkùn àtòsà kì í gbẹ àròjù bíbù lára omi. Owó tẹ́ fi ń ra data tẹ́ fi ń wo content wa. Elédùmarè á máa ṣe àpọ̀sán rẹ̀ fún yín. Ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé òní níjọ́ àkọ́kọ́ tẹ́ ṣe rí channel yìí, ẹ gbìyànjú ẹ subscribe so that bá ti ń fi àwọn fídíòs wa lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan sí channel wa, ẹ lè máa láǹfààní àti máa rí. Ní òní nǹkan tí mo fẹ́ sọ fún wa kì í ṣe nǹkan tó pọ̀. Mo kàn fẹ́ ṣe ìtanijí kan fún wa ráńpẹ́ ni. Wọ́n ní kí Elédùmarè kó má jẹ́ kí ayé fi ọ̀rọ̀ títí wa ṣàríkọ́gbọ́n. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la máa fi ṣe àríkọ́gbọ́n. But nígbà míì náà tí àgbàlagbà ò bá lè kẹ́hùn sọ̀rọ̀, níjọ́ tí wàhálà bá dé, àgbàlagbà yẹn á kẹtùn sáré. Ẹ jẹ́ kí n sojú abẹ níkò. Gbogbo ala gbọ́ nípa Pope tó ń ṣẹ̀ jẹ́ Ọlọ́run ní pé kí Elédùmarè kó forí jì wọ́n. Ẹ̀kọ́ pọ̀ ń bẹ gan tí mo fẹ́ kí àwọn ọmọ káàrọ̀ òjìrè tí mo fẹ́ kí a kọ́. Ṣé mọ̀ wípé a ti máa ń sọ fáwọn èèyàn wípé kò sí ìlú kankan tí ò ní àṣà àti ìṣẹ̀ṣe títí wọn tán ń ṣe. Kò sí bá ṣe fẹ́ yọ àṣà ìṣe kúrò nínú ìṣẹ̀ṣe wa. Nínú ìṣẹ̀ṣe wa láti yọ àṣà, ibẹ̀ láti yọ ìṣe wa jáde. La ṣe ń sọ fún wa wípé àwọn ọmọ káàrọ̀ òjìrè tá ń kírun, ìṣẹ̀ṣe àràbù là ń ṣe. Àwọn ọmọ káàrọ̀ òjìrè tá ń lọ sí church, ìṣẹ̀ṣe àwọn Júù òun là ń ṣe. Àní kẹ́ má ṣe. Ṣùgbọ́n o, tẹ́ bá lọ sóko ẹ lọ sóko, tẹ́ bá dẹ̀ ní lọ sóko ẹ bọ́ sóko tó kó sílẹ̀. Ẹ má bà oko jẹ́ fáwọn tí ó lọ sóko. Bẹ́ẹ̀ ni. Torí pé ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe òun lẹ́yìn ń ṣe. Ibi tí mo wá lọ kọ́ yẹn. Ẹ rí i pé nígbà tí Pope tí wọ́n kú, wọ́n ń ṣe oríṣiríṣi àwọn ètò fún wọn. Eléyìí táwa ń pè ní orò lọ́dọ̀ títí wa. Wọ́n ń ṣe oríṣiríṣi orò fún wọn. Funeral rites. Ẹ wò bí a tẹ́ bá ti rí àbẹ́ bá ti ṣalábàápàdé ẹ̀, ẹ jẹ́ kí n sáré fi fídíò yẹn hàn yín. Ẹ̀yin náà ti rí. Ẹ wo báwọn orò yẹn wo bó ṣe lọ lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan. Tó wáyé pé ilẹ̀ káàrọ̀ òjìrè wa, òun ni èèkànkan bá ti ṣípò padà. Òun ni èèkànkan ló bá ti sósùn tó wà wẹ̀sìn lọ. Tí wọ́n sọ pé a fẹ́ ṣe orò fún o, a fẹ́ ṣe ẹyẹ ìkẹyìn fún o, kí ni nǹkan tá a máa sọ? Wọ́n á ní àwọn ẹlẹ́bọ tún ti dé o, àwọn olóòṣà tún ti dé o, wọ́n ṣe kinní kan o, wọ́n ṣe kinní kan o. Ọlọ́run wa mú ajá wa, egbò dá lórí. Ọlọ́run mú wa, ojú tì wá. Ẹ dákun ilé tí wọ́n ṣe fún Pope yẹn. Ṣé mo lè rí ẹni pastor, bishop àbí deacon kankan kó sọ ẹsẹ̀ Bíbélì tí nǹkan tán ń ṣe yẹn tó wà tí mo rẹ́ni tó lè sọ fún wa? Ẹ lè rí, but ó wà níbẹ̀. Tó túmọ̀ sí wípé n tó jẹ́ àṣà, ìṣe tó wà nínú ìṣẹ̀ṣe títí wọn gbé sọnù. Ẹ̀sìn tá a tún wá sọ pé a tún wá gbà lélẹ́yìí àtún wá mọ̀. Torí wọ́n sọ wípé a lè mọ̀ pọ̀n bí ọlọ́mọ. Ẹ̀yin náà gbogbo nǹkan tán ṣe ń bíbẹ̀.
nígbà tí wọ́n fẹ́ jẹ ní ìlú Gẹ̀ẹ́sì mo rí àwọn fídíò kan ibi tí wọ́n ti ń forí balẹ̀ fún òkúta wọn bí a tẹ̀ bá rí fídíò yẹn jẹ́ kí n fi yẹn náà hàn yín. ẹ wo báwọn òyìnbó ṣe ń ṣe òkúta wọn náà ń forí balẹ̀ fún eléyìí tán wá sọ fún wa wípé mámónì ló jẹ́ lọ́dọ̀ tiwa eléyìí tán pè ní ṣíríkù fún wa bọ̀ lọ́dọ̀ títí wọn kò ń ṣe mámónì mọ́ báyìí o kò ń ṣe ṣíríkù mọ́ báyìí o. ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká ṣí etí wa ẹ jẹ́ ká ṣí ojú wa. wèrè ọmọ ló máa ń gbélé àwọn òbí ẹ̀ jù sígbó yóò gbé ti bàbá oníbàbá yóò gbé lórí gẹ́gẹ́gẹ́. mi tiẹ̀ wá ní ìṣù pẹ̀lú tabarọ́ ọmọ Yorùbá tó lọ ṣe Muslim àbí lọ ṣe Christian. Nigeria constitution ó kúkú entrench freedom of religion. ẹni tó bá ti tójú bọ́ ó lè decide pé nǹkan tó wù mí ni nọ́mbà túláàsì ni kò ń ṣe nọ́mbà fẹ́ bẹ́ẹ̀. àlálẹ́kù wa ìṣẹ̀ṣe wa ò ní ká ṣèpolówó kò ní ká ṣèpolongo kò ní ká mú yàn dandan wo kó pé tó bá ṣe fá tó bá ṣe òòṣà ó wọ náà ni ó ṣe kìíní kan ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àkànjọ gbọ́dọ̀ mọ síra wa létí. àwọn tó ń dùn mí fún jù ni àwọn tí wọ́n ń bẹnu àtẹ́lù nǹkan tó jẹ́ nǹkan bàbá wa. àwọn tó ń bà mí lọ́kàn jẹ́ fún làwọn tí wọ́n ń fẹnu àbùkù kan nǹkan tó jẹ́ nǹkan bàbá wa. ẹ mọ̀ pé níjọ́ tí Yorùbá bá sọ pé òun ò ṣe ẹbọ mọ́ tí Yorùbá bá sọ pé òun ò ṣe òòṣà mọ́ tí Yorùbá bá sọ pé òun ò ṣẹ̀ṣẹ̀ ṣe wa mọ́ ìjọ náà nìran Yorùbá ló ti tán. ìjọ náà ni ò ní sí nǹkan kan tí ń jẹ́ ìran Yorùbá mọ́ tó dẹ̀ jẹ́ wípé Elédùmarè ò lè gbà fún wa àwọn alálẹ̀ gan ò ní gbà fún wa torí pé ọ̀rọ̀ wa dàbí ọmọ tó ní ara ajọ́ òun gbọ́n ni àtìrẹ́ndínà bàbá rẹ̀ ní báwí. eléyìí tí mo sọ yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni o tàbá dẹ̀ na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pọ̀pá yóò ta bára lé yóò ta bára oko ibi tó bá ti ta báwọ̀ gbìyànjú kó o tún bẹ̀ ṣe. àwọn òyìnbó ti gbé wa gógó ohun tí wọ́n ní ò da tán parọ́ fún wa pé kò da òun gangan làwọn gangan ń ṣe o òun gangan náà ń ṣe o. wọ́n ní ká má mú nǹkan míì mọ́ lọ wọ́n ní ìwọ má ṣe forí balẹ̀ fún òrìṣà kankan. èèyàn wa tẹ́ ló ń ṣe pilgrimage ẹ sọ̀rọ̀ ní comment section ẹ jẹ́ ká jọ ṣe comparative kí ni nǹkan tá à ń ṣe ń bibẹ̀ tó túmọ̀ sí pé Elédùmarè ti rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìran kọ̀ọ̀kan kó lọ máa jíṣẹ́ gẹ́gẹ́ bí èdè tí ìran rẹ̀ gbọ́. àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ ká bá Elédùmarè sọ̀rọ̀ pẹ̀lú èdè Yorùbá tá a gbọ́ ká bá Elédùmarè sọ̀rọ̀ pẹ̀lú èdè àtọ̀húnrìnwá ká wo eléyìí tí yóò rọrùn jù ká wo eléyìí tí Elédùmarè ó tètè gbọ́ jù. ẹ̀yin tẹ́ bá ti wo fídíò wa ẹ máa like ẹ máa comment ẹ dẹ̀ máa subscribe. tẹ́ bá wò pé bóyá nǹkan tá a wá sọ yìí pé bóyá ó ṣàjòjì sí yín lára àbẹ́yìn ò like ẹ lè kọ sí comment section. ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé wípé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyà kọ́ ni o. àwọn òyìnbó tán sọ fún wa pé òòṣà là ń ṣe ẹbọ là ń ṣe ẹbọ yẹn làwọn náà ń ṣe yẹn o àbíṣẹ́bọ kọ́ ẹ wo àwọn pípù yẹn tán daṣọ borí. mi ì tẹ̀ láti ṣe syncretism pé mò ń compare nǹkan tán ṣe ń bẹ̀ pẹ̀lú ṣẹ̀ṣe títí wa ṣùgbọ́n mo kàn ń jẹ́ kó yé wa wípé kò sí ìlú kankan tí ò ní ṣẹ̀ṣe tó ń ṣe bóníkálukú ṣe ń ṣe títí ẹ̀ ló yàtọ̀. ẹ wá má jẹ́ kán fi búrẹ́dì kó alómi ọbẹ̀ jẹ ó tàbùkù àwọn ọmọ káàárọ̀ oòjíire ọmọ aládé ni wá kọ́mọ aládé wa máa ṣèṣe ẹrú. ẹ má jẹ́ ká ṣèṣe ẹrú ọmọ aládé ni wá Elédùmarè ti dá wa pé èdè wa ló rẹwà jù àṣà wa ló rẹwà jù ìṣe wa ló rẹwà jù èdè wa ló dùn jù. kò sí nǹkan kan tí káàárọ̀ oòjíire tá a ní kò sí nǹkan kan tí wọ́n fẹ́ mú wa fún wa tá a gangan ò ti ní. the system of government wa kò lẹ́lẹ́gbẹ́ ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́. tẹ́ ẹ̀ bá dẹ́ gbàgbé nǹkan tí Lord tó sọ ní British Parliament ó lóun ti rìn káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ ó lóun ò rílùú tó jẹ́ pé wọn ò jalè wọn ń ṣe oníbàárà wọn ń ṣe oníjìbìtì wọn ń ṣe akúṣẹ̀. ó ní tí àwọn bá wá fẹ́ dàbẹ́ ni pé káwọn orí ìlú yẹn mú lẹ́rú
káwọn ò jẹ gàba lé wọn lórí. Ó ní àfi káwọn sọ fún wọn wípé ìṣẹ̀ṣe wọn ò dá, àṣà wọn ò dá, ìṣe wọn ò dá, ẹ̀kọ́ wọn ò dá, káwọn wá mú tọ̀dọ̀ ti tàwọn, káwọn wá tì sí wọn. Ó nígbà náà làwọn wà torí wọn kó lẹ́rú. Ṣé wọn ò dẹ̀ gbé àṣà wọn wá bá wa? Ṣé wọn ò gbé ìṣe wọn wá bá wa? Ṣé wọn ò gbé ẹ̀sìn wọn wá bá wa? Ṣé wọn ò gbé ọ̀làjú wọn wá bá wa? Nígbà tí wọ́n á gbé wá bá wa, kí wá ló padà wá ṣẹlẹ̀? Ṣé orílẹ̀-èdè wa ṣe rí? Ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí? Ṣé bẹ́ẹ̀ ni tọ̀dọ̀ wọn rí? Wọ́n mú ìwé lásán wá bá wa. The economic power, the economic power, ṣé wọ́n fún wa? Báà náà ṣe lè dá dúró. Developing country mọ̀ lórílẹ̀-èdè wa má sì tún wà. Ṣé bí ilẹ̀ Saudi ṣe rí? Ṣé bẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa ṣe rí? Àwọn ọmọ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ ká lu ọpọlọ wa.